Ẹ kú ìdédé ìwòyí o, ẹ̀yin olùgbọ́ wa. Èmi ni akọ́ṣẹ́mọṣẹ́ apògùn òyìnbó Fábíyì Gbọ́láhàn. Láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Àkòrí ọ̀rọ̀ wa tèní, òun ni a pè ní ewu ìlera àgbà. Kí ni à ń pè ní ewu ìlera àgbà? Pàápàá ní ọ̀nà tí ó kan àwọn àgbàlagbà wa. Àwọn ewu ìlera jẹ́ àwọn nǹkan tí ó ń ṣe okùnfà àìsàn, yálà bóyá a mọ̀ọ́mọ̀ tàbí láì mọ̀ọ́mọ̀. Àpẹẹrẹ ni mímu omi tí ò mọ́, oúnjẹ àjẹjù, ọtí mímu tí àwọn olóyìnbó ń pè ní alcohol, sìgá mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣá, ìwádìí ti fi hàn pé àwọn ewu mìíràn wà tí a kò kọbi ara sí tí ó lè ṣokùnfà àìsàn. Lára rẹ̀ ni a fẹ́ sọ lénìí. Ìkíní jẹ́ ìdáwà. Ìdáwà àti ara wà, ìdáwà àti ọkàn wà. Ìdáwà àti ara gbọ́dọ̀ máa wà fún ìgbà díẹ̀, fún àpẹẹrẹ fún ìrònú, ìlọsíwájú, fún àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣá, tó bá wá ti ń di àfipáṣe ni ó máa ń di ìdáwà àti ọkàn. Ìwádìí ti fi hàn wá pé ìdáwà àti ọkàn yìí ó ń ṣe okùnfà oríṣiríṣi àìsàn bíi ìtọ̀ ṣúgà, bíi ìfúnpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún gbọ́dọ̀ fi tó wa létí pé ìdáwà tí ọkàn ó ń ṣe jàǹbá fún ìlera wa. Tí a bá wòye pé àgbàlagbà kan mu sìgá 15 lọ́jọ́ kan, ibi tí sìgá yẹn máa ṣe ní ara, bẹ́ẹ̀ náà ni ìdáwà yẹn ṣe máa rí ní ara àgbàlagbà yẹn. Kí ni àwọn nǹkan tó ń ṣokùnfà ẹ̀? Èrò ìbànújẹ́, ìdààmú ọkàn táwọn olóyìnbó ń pè ní worry, àìlera, bóyá àwọn ọ̀rẹ́ ti papòdà tàbí ọkọ tàbí ìyàwó ti ṣe kí ni ó ti filẹ̀ ṣaṣọbora àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mìíràn tó tún ń fà ó ní ìwà ìbu ọlá fún àwọn àgbà wa, àìfi etí sílẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀, àìgbọ́ tí wọ́n mọ́ tiwa, àìgbọ́ wọn yé, àìfi ọ̀rọ̀ lọ̀ wọ́n, àìgbọ́ ìpinnu wọn nípa ètò ìlera wọn. A ní irú ẹ̀ tó ṣẹlẹ̀ débi pé màmá sì lè ronú, màmá sì lè sọ̀rọ̀, àmọ́ ṣá gbogbo nǹkan tó fẹ́ ṣe àfi kẹ́yìn ọmọ máa ṣe kẹ́ máa pinnu fún wọn, kẹ́ má gbọ́ tí wọn. Eléyìí máa ń jẹ́ kí inú máa bí àgbàlagbà. Ẹ fẹ́ gbé wọn lọ ilé ìwòsàn òyìnbó, ẹ jẹ́ kó mọ̀ sí, ẹ gba ìpinnu wọn nípa rẹ̀, ẹ ṣàlàyé fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tí ó ń fa àwọn ìdáwà àti ọkàn rìn, bí wọ́n ti lè gbé ẹsẹ̀, wọ́n lè gbéra wọn, wọ́n sì lè ronú. A ti rí oríṣiríṣi. A rí màmá kan ńjọ́ kan tí ó ní àrùn fúnpá. Gbàtà dẹ̀ máa wádìí lọ́wádìí bọ̀, wọ́n ti lọ ilé ìwòsàn, wọ́n ti ń tọ́jú wọn dáadáa, àmọ́ ṣá ìyàtọ̀ ò tó. Ìgbà tí màmá dẹ̀ máa fọkàn tán, wọ́n ní pé àwọn ọmọ òun jẹ́ káwọn ríṣẹ́ ṣe, wọ́n ní káwọn jókòó sílé ni. Irú eléyìí lè fa ìdáwà. A lè ní pé kí àgbàlagbà má ṣiṣẹ́, ṣùgbọ́n ṣá ó gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ mọ níwọ̀n. Ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni wọ́n ti máa rí àwọn ọ̀rẹ́ wọn, wọ́n ti máa rí àwọn ọmọ ọ̀rẹ́ wọn, wọ́n ti máa rí àbúrò, wọ́n ti máa rí àwọn ìbí ẹ̀gbọ́n. Àwọn ọ̀rọ̀ tí wọn lè bá àwọn ọmọ sọ ni wọ́n á rí wọn bá sọ. Á mú ara wọn yá. Àwọn nǹkan báyìí tí wọn ò bá rí ṣe ló ń fa ìdáwà. Ìkìlọ̀ pàtàkì rèé o. Bí a kò bá fẹ́ kí àwọn àgbà wa tètè papòdà, tí a kò bá fẹ́ kí wọ́n ṣe èyí tó kù nínú ayé wọn nínú àìsàn, a gbọ́dọ̀ máa tọ́jú wọn. Àwọn nǹkan tí ó lè fa ẹ̀dùn ọkàn àti àwọn nǹkan tí ó lè fa ìbànújẹ́ fún wọn, a gbọ́dọ̀ yàgò fún. Báwo la ṣe lè mọ àwọn àgbàlagbà tí ìdáwà àti ọkàn yìí ti ń gbilẹ̀ nínú wọn? Báwo ni a ṣe lè tètè mọ̀? A tètè mọ̀ ní ogún ẹ̀ o, òun ni ogún kó má wọra. Àwọn ìbéèrè kan ni a gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ wọn tá a máa fi mọ àwọn tí ó ti ń jẹyọ lára ẹ̀. Àwọn ìbéèrè bíi, ǹjẹ́ ẹ̀ ń rí ẹni pè ránṣẹ́? Ǹjẹ́ ẹni mélòó lè ẹ̀ ń rí bá sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀? Ǹjẹ́ ṣé wọ́n ń rí ẹni bẹ̀ wọ́n wò láàrin ọ̀sẹ̀ kan? Àní bí ẹni mélòó ló ń rí bẹ̀ wọ́n wò? Ǹjẹ́ ṣé wọ́n rí ẹni bá sọ ẹ̀dùn ọkàn wọn lásìkò? Ẹ̀dùn ọkàn ní ọkàn àyà àgbàlagbà. Ó dàbí kí èèyàn gbé irin gbóná lọ́wọ́. Bí ó bá tètè ríbi jù ú sí, á jó ni lọ́wọ́, á jó ni láṣọ. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Bí ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí tó bá kù díẹ̀ káàtó, àfàìmọ̀ kí ewu má wà lọ́nà. A gbọ́dọ̀ pinnu. Ìpinnu ó ṣe pàtàkì láti ṣe kíni, láti dẹ́kun ìdáwà àti ọkàn yìí. Ìwọ tí o jẹ́ àgbàlagbà tí ò ń gbọ́ mi lónìí, yára láti ṣe àtúnṣe ìhùwàsí rẹ láwùjọ. Àwọn ènìyàn kan máa wí pé àwọn àgbà mìíràn máa ń kanra. Jẹ́ kí àgbà tìrẹ kó yàtọ̀. Má fi ìkanra àìsàn tàbí ìkanra ìbànújẹ́ tí a tẹ̀yìnwá bà ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin ìwọ àti àwọn ọmọ àti ojúlùmọ̀ rẹ jẹ́. Àwọn ènìyàn kan máa ń wí pé àìlówó lọ́wọ́ bàbá ìjáyà ni. Òótọ́ náà ni wọ́n rí sọ. Àmọ́ ṣá, má ṣe fi ìkanra àìlówó lọ́wọ́ tàbí ìjáyà àìlówó lọ́wọ́ ba ìbáṣepọ̀ iyebíye tó wà láàrin ìwọ àti àwọn olùfẹ́ rẹ. Má fi bàjẹ́. Ẹ má jẹ́ ká fi sókínkí bàdí wa jẹ́. Ká má fi ìdíwọ́ ráńpẹ́ tó ń ṣẹlẹ̀ nísinsìnyí. Ká má fi dá wúrà àti fàdákà tẹ̀yìnwá ọ̀la dúró. Ká má fi àìṣedédé àwọn ẹlòmíràn kanra kí ó má ba kó bá àwa tàbí àwọn ọmọ wa lẹ́yìn wa ọ̀la. Orúkọ rere, wọ́n sọ pé ó ṣe kí ni, ó sàn ju wúrà lọ. Ìwọ àgbà tí ò ń gbọ́ mi, má ṣe jẹ́ kí àṣìṣe ẹ̀ta tẹ̀yìnwá ó bù ọ́ mọ́lẹ̀. Dìde kí o yí padà. Dáríjì àwọn tó ṣẹ̀wọ̀, dáríjì ara rẹ. Àwọn àgbà mìíràn nígbà èwe wọn, wọ́n ti pinnu láti ṣe dirú, wọ́n ti pinnu rí láti digba, ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ, ọ̀rọ̀ ará, ọ̀rọ̀ ojúlùmọ̀, àìlọ déédé lọ́tùn lósì, ó ti fi ìdíwọ́ tí ó ti kó bá àwọn ìgbèrò wọn yẹn. Àmọ́ ṣá, a ò gbọ́dọ̀ ṣe kíni, a ò gbọ́dọ̀ fi kanra. Ẹ jẹ́ kí a máa rí i pé àyè ọpẹ́ ṣe kíni, àyè ọpẹ́ ń yọ nínú ohun gbogbo. Ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù. A gbọ́dọ̀ dáríjì àwọn ọmọ wa, a sì gbọ́dọ̀ dáríjì àwọn ọ̀rẹ́ wa. Ká sá fún ọ̀rọ̀ àtúnsọ, àtúntúnsọ.
ká yẹra fún àríyànjiyàn tí ò ṣe kíni tí ò mú ìlọsíwájú wá. Ẹ jẹ́ kí a gbàgbé ìwà àná kí a mú ìwà tuntun wọ̀. Ẹ jáwọ́ lápọ̀ tí èèyàn òun ká dá mi lákaná. Àgbà tí ò bínú òun lọmọ yìí ń pọ̀. Àwọn ọ̀nà tí a tún fi lè dẹ́kun ìdáwà ọkàn tí à ń sọ yìí ni kí a máa bá àwọn ènìyàn ṣe, kí ara ẹni bá yọ̀, kí ara ẹni bá sọ̀rọ̀, kí ara ẹni bá sọ ẹ̀dùn ọkàn wa. Ìwà àkọ́kàn mi, àkóbá ìlera ni ó máa ń jẹ́ o. Ẹni tí ó bá mọ aṣọ rán tó jẹ́ àgbàlagbà tó ń gbọ́ mi bẹ̀rẹ̀ sí rán níwọ̀nba. Ẹni tí ó mọṣẹ́ ọwọ́ ṣe bẹ̀rẹ̀ sí ṣe. Láwọn èèyàn bá wí pé màmá kílẹ̀ tún wá, bàbá kílẹ̀ tún wá kiri, jẹ́ kó mọ̀ pé àlàáfíà lẹ̀ ń wá kó pọ̀ sí, àlàáfíà ń pọ̀ jù. Ká kọ́ nǹkan tuntun. Wọ́n bá rí fóònù ìgbàlódé tí wọ́n ń lò tán bá rà fún yín, ẹ wá bẹ̀ ṣe máa kọ́ bọ́ ṣe ń lò. Ó lè pẹ́ o. Àti láwọn àgbàlagbà tó yẹ pé iṣẹ́ tó ń fẹ́ ṣe láàrin ojú kan ní kán ṣe kíni kán mọ bọ́ ṣe ń pe àwọn ọmọ wọn lókè òkun pẹ̀lú fóònù ìgbàlódé tó ń pè ní WhatsApp. Wọ́n dẹ̀ ti mọ̀, ó pẹ́ o ṣùgbọ́n wọ́n mọ̀. Ààrẹ àjẹ́ kíni ajẹ́ kórí wọn máa yá, ààrẹ ni bá sọ̀rọ̀, wọ́n ààrẹ ni pè. Ká kọ́ nǹkan tuntun kí a ṣe nǹkan tó tọ́. A gbọ́dọ̀ fi tó wa létí pé ara ló ń darúgbó, ọpọlọ kì í darúgbó o. Ọpọlọ ń ṣiṣẹ́ lọ ni. So gbọ́dọ̀ máa ṣe nǹkan tó máa pe ọpọlọ wa níjà láti lè ṣe kíni, láti lè ronú ìlọsíwájú. A gbọ́dọ̀ máa pe ara wa níjà. Ìwọ tí o bá mọ orin kọ, darapọ̀ mọ́ àwọn tí ó ń gbèrò ìlọsíwájú. Dá sí ètò ìdàgbàsókè ìlú. Yàgò fún ìlara, wọ́pọ̀ láàrin àwọn àgbàlagbà kọ̀ọ̀kan. Ọ̀nà tí a lè fi ṣe léyìn ni ká máa ṣe kíni, kí a máa dúpẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe fún wa. Àwọn tí ò lè ṣe ká dúpẹ́. Ká dúpẹ́ fún ẹ̀mí. Ká dẹ̀ dúpẹ́ sí pé nǹkan tí ò tó sì máa ṣe kíni, ó sì máa pọ̀ sí. Gbọ́ orin tó dára, máa jó. Orin tó ògùn, ìjó tó ògùn. A gbọ́dọ̀ fi ojú tẹ́ńbẹ́lẹ́kù kíkọ́ àwọn ọmọ wa. Ẹ̀tọ́ wa ní gẹ́gẹ́ bí òbí láti kọ́ àwọn ọmọ wa bí wọ́n ti ń bọ̀wọ̀ fún àgbàlagbà. Èyí bẹ̀rẹ̀ láti ìgbà tó wà ní kékeré o. Ẹnìkan béèrè wípé báwo ni ìbọ̀wọ̀ fún àgbà ṣe tàn mọ́ ètò ìlera? Ìbáṣepọ̀ tó fi ìdí múlẹ̀ ó wà láàrin ìbọ̀wọ̀ fún àgbàlagbà wa àti ìlera wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìdáwà àti ọkàn, ìbànújẹ́, ẹ̀dùn ọkàn tí ó ń da àwọn àgbà wa láàmú, tí ó sì ń ṣokùnfà àìsàn. Ó bẹ̀rẹ̀ láti bí a ṣe ń kọ́ àwọn ògo wẹrẹ wa láti bọ̀wọ̀ fún wa, láti pè wá, láti máa rí wa. Wọ́n tó ń gbọ́ mi tó wò pé bàbá rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, oṣù kan, oṣù méjì, ẹ wá dé pẹ́pẹ́ sí ẹ fẹ́ ṣe ọdún ọjọ́ ìbí fún wọn. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí, bàbá kan pè mí. Ló ní pé àpò ògùn mi, ọmọ mi pè mí pé òun fẹ́ ṣe ọjọ́ ìbí fún mi, 70 ọdún. Mo ní bàbá ìyẹn dà, a máa wá. Bàbá ní pé mi ò fẹ́ rí kankan nú wọn o. Tí bàbá lè béèrè mi láàrin oṣù mẹ́ta, kẹ́ ẹ béèrè kẹ́ ẹ wá wà láfíà mi. Ọdún talẹ̀ wá ń ṣe, ṣọ́dún ara yín ni àbọ̀dún tèmi. Eléyìí ó wá fún ìrònú. Ẹ jẹ́ ká rò ó. Bí wọ́n wà nílé ìwé tàbí wọ́n rìnrìn àjò, tí àwọn ọmọ wa bá rìnrìn àjò tí wọ́n sì ń lé, tí wọ́n ń bọ̀ ẹ kọ́ wọn láti ra nǹkan dání. Kò bá jẹ́ búrẹ́dì múrí 5, ẹ kọ́ wọn láti yọ nínú owó tẹ́ fún wọn láti máa fi tọ́jú yín. Kò ń ṣe nítorí pé ẹ̀ ní owó ná, kò ń ṣe nítorí pé ẹ̀ ń wà, nítorí kó bá di àṣà, kó bá mọ́ wọn lára ni. Nǹkan tí ó bá ń ṣe láti kékeré á mọ́ wọn lára dàgbà. Kọ́ ọmọ rẹ, òun ìwé ńlá sọ. Bí ẹ kò bá nílò rẹ̀ nísinsìnyí, ẹ ó nílò ẹ̀ lọ́jọ́ iwájú. Í máa ń bu ìkún àgbà ní, í máa ń jẹ́ kí á mọ̀ wípé a nífẹ̀ẹ́ wọn ní tòótọ́. Bọ́yìn tẹ́ ń gbọ́ mi, tẹ́ ẹ̀ sì láwọn òbí, ẹ máa pè wọ́n, ẹ máa béèrè wọn. Ẹ pè wọ́n kẹ́ni, mo kàn ní kí n béèrè àlàáfíà yín ni. Mo kàn ní kí n béèrè ni. Báwo lára? Í máa ń múnú wọn dùn. Inú dídùn ni ó ń múrí yá. Òun gan ní mú ara wọn ṣe kíni, ló mú ara wọn yá. Kí ẹ máa wá àwọn òbí yín lọ, ló máa ń fi wọ́n lọ́kàn balẹ̀. Ó máa ń jẹ́ kí àwọn ará àdúgbò wọn mọ̀ pé wọ́n ní èèyàn. Ìgbà àwọn ọmọ wọn wúlò.
wọ́n máa ń fi yangàn nínú ọkàn wọn. Ara oògùn ìlera àtinúwá nù. Kì í jẹ́ kí àwọn ènìyàn máa ṣe kíni máa ṣe àṣemáṣe pẹ̀lú wọn nítorí pé wọ́n mọ̀ wípé àwọn ọmọ wọn máa yanjú. Fún àwọn òbí tó ń gbọ́ mi, ẹ máa ṣe àjọyọ̀ tàbí ìpàdé ó kéré jù ẹ̀kan lọ́dún tí àwọn ọmọ yín máa wálé. Kí ẹ kọ́ àwọn ọmọ yín láti mú àwọn ọmọ wọn wá láti jọ wà papọ̀. Ìdókòwò kásọ̀láyọ̀ sínú ìlera ọjọ́ iwájú nìyí. Fún àpẹẹrẹ kan, àwọn ọ̀rẹ́ wa kan wá kí màmá wọn pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ wọn. Ní ará àdúgbò màmá rẹ̀ bá pè pé kí ló wá ṣe ládùúgbò. Lóun wá kí màmá wọn ni. Ó béèrè ìyàwó rẹ̀, ó lóun náà wà nílé. Ó béèrè àwọn ọmọ rẹ̀, ó lóun náà wà nílé. Bàbá bá bú sẹ́gún. Kí n pa ṣe fọ́mọ mi? N kò rọ̀ mọ́ mi láti jọ́ etí bá pè pé kó wá wò mí. Á pè màmá kí n wá ṣe. Ṣé mi kò tó wá wò ni? Nǹkan tí màmá yẹn sọ lẹ́nu ẹ̀ nìyẹn. Màmá bẹ̀rẹ̀ sí sunkún. A gbọ́dọ̀ máa wo àwọn òbí wa. A gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa ní ìsìn. Àwọn kan wá ní pé torí àwọn olówó lọ́wọ́ làwọn ò ṣe wá wo àwọn òbí wọn. Àwọn òbí wa náà dọ̀hún ṣèkà. Wọ́n gbọ́dọ̀ mọ bó ṣe ń lọ. Tí nǹkan máa lọ déédéé, wọ́n gbọ́dọ̀ mọ̀. Bí ò bá lọ, wọ́n gbọ́dọ̀ mọ̀ kán lè mọ ibi tán máa dojú àdúrà kọ. A gbọ́dọ̀ máa yọjú sí wọn. A ní ká sọ ọ̀rọ̀ tó máa bà wọ́n nínú jẹ́ jù o. A ní ká sọ ọ̀rọ̀ tó máa jẹ́dùn ọkàn fún wọn, ṣùgbọ́n ṣá níwọ̀nba tí wọ́n lè mọ̀ tí ó yẹ kán mọ̀, a gbọ́dọ̀ fi tó wọn létí. Ìwádìí kan wà tí a ṣe tí a béèrè àwọn ìbéèrè pẹ̀lú àwọn àgbàlagbà tí ó ń ní àrùn ìtọ̀ ṣúgà. A béèrè pé ẹ̀yin màmá àwọn bàbá báwo lẹ ṣe ń lo àwọn oògùn yín sí, ṣé kò kí ń sú yín? Ká tó sọ̀rọ̀ wa délẹ̀ ni wọ́n ń gbà lẹ́nu wa. Lọ́ ní pé kí ni kókó oògùn táwọn ń lò lójoojúmọ́. Táwọn ọ̀rẹ́ ni béèrè pé báwo ló ṣe rí lára àwọn. Owó nìkan làwọn ọmọ fi ń ránṣẹ́. Wọ́n ní ṣówó làwọn fẹ́ jẹ ni. Àwọn kan nú wa ní ikú kan lè hàn máa kú ńjọ́ kan. Táwọn bá lóògùn àwọn aṣáà lọ. Èwo ni ká má rẹ́ ni béèrè. Èwo la ni ká má rẹ́ ni rí. Àwọn nǹkan báyìí ló ń ṣe kíni ló ń fa ìdáwà ọkàn. Ìdáwà ọkàn ẹ̀dẹ̀ ló ń fa àìsàn oríṣiríṣi. Tí a bá fẹ́ tọ́jú àwọn òbí wa, tí a fẹ́ kó wà lálàáfíà, a gbọ́dọ̀ máa yọjú sí wọn. Ẹ̀yin tí ẹ ní àwọn àgbàlagbà ní ẹ̀gbẹ́ tẹ́jọ́ ń gbé, ẹ máa yọjú sí wọn, ẹ máa béèrè àlàáfíà wọn. Arábíà ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopecare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopecare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopecare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopecare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopecare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo